ọmọ Ọlọ́run káàkiri gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ní òwúrọ̀ yìí pé a kú ìsinmi ti òní. Ẹ̀mí wa lórúkọ Jésù á ṣe púpọ̀ rẹ̀ láyé àti láàyè wa. Àlàáfíà Ọlọ́run kí ó sì máa bá yín gbé ní orúkọ Jésù tó ṣe iyebíye jùlọ. Èyí ni ìwàásù tí Diocese ilẹ̀ Ifẹ̀ ṣe ètò rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní níní ìpín nínú ìmọ́lẹ̀ ọjọ́ rẹ mímọ́ yìí. Jọ̀wọ́ Olúwa, ràn wá lọ́wọ́ kí ìdáhùn wa sí inúnibíni nítorí orúkọ rẹ àti ìrere lè jẹ́ ìfaradà kíkọ orin ìyìn nínú ẹ̀mí àti gbígba àdúrà nìkan ṣoṣo sí ọ, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àkòrí ọ̀rọ̀ tàbí kókó ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò ní òwúrọ̀ yìí, ó ní mo pè ní ìdáhùn Kristieni sí inúnibíni. Ibi ẹsẹ̀ ọ̀rọ̀ wúrà tí a sì máa lò ní òwúrọ̀ yìí ló wà nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 16 ẹsẹ̀ 25. Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́, Pọ́ọ̀lù àti Sílà ń gbàdúrà, wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run. Àwọn ará túbú sì tẹ́tí sí wọn. Pọ́ọ̀lù Àpọ́stélì àti Sílà, àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè, wọ́n fi wọ́n sínú túbú pẹ̀lú ẹ̀wọ̀n tí onítúbú fi dè wọ́n mọ́lẹ̀. Níbòmíràn wọ́n á lo àkàbà wípé a kàn wọ́n mọ́lẹ̀ nítorí iṣẹ́ ìránṣẹ́ ìtúsílẹ̀ tí wọ́n ṣe nínú ayé arábìnrin tí wọ́n lé ẹ̀mí àfọ̀ṣẹ jáde nínú rẹ̀. Inúnibíni dìde sí wọn nígbà tí àwọn olúwa rẹ̀ rí pé ìrètí wọn ti pin. Kò sí ọ̀nà fún èrè ìjẹkújẹ èyí tí wọ́n ń jẹ lórí arábìnrin yìí, torí pé arábìnrin yìí jẹ́ ọ̀kan gbòógì ọ̀nà tí wọ́n ti ṣe kíni, tí wọ́n ti ń rí oúnjẹ òòjọ́ wọn jẹ nípa ẹ̀mí àfọ̀ṣẹ èyí tí ó ń lo arábìnrin náà. Wọ́n jẹ wọ́n níyà, ìyẹn Pọ́ọ̀lù àti Sílà, tó bẹ́ẹ̀ tí wọ́n lù wọ́n tí ó fi fa ọgbẹ́ sí wọn lára. Ṣùgbọ́n nínú ìfòró ẹ̀mí yìí àti ìjìyà tí wọ́n wà nínú rẹ̀, Pọ́ọ̀lù àti Sílà wọn kò sọ ìrètí nù tàbí ìgbẹ́kẹ̀lé wọn nínú Ọlọ́run. Wọ́n sáà mọ̀ wípé inú ipò tí àwọn wà díẹ̀ ni, ní ìgbà díẹ̀ òun ló máa dúró mọ́, tó bá yá yóò tún kúrò. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run ní ọ̀gànjọ́ òru, Bíbélì wípé lójijì ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀, tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mì tìtì. Lọ́gán gbogbo ilẹ̀kùn sì ṣí sílẹ̀, ìdè gbogbo wọn sì tú. Ará nínú Olúwa, iṣẹ́ tí orin ìyìn kíkọ sí Olúwa ń ṣe ònìyí. Ọ̀kan ṣoṣo ohun ìjà àwọn ọmọlẹ́yìn Kristi tí Èṣù kò tí ì rí ọgbọ́n dá sí láti rí pé òun bàjẹ́, òun náà ni orin ìyìn. Nítorí pé Ọlọ́run tí àwa ń sìn, inú ìyìn òun ni Ọlọ́run yìí ń gbé. Nítorí náà bí Pọ́ọ̀lù àti Sílà bí wọ́n ti ń kọ orin ìyìn sí Ọlọ́run ọ̀gá ògo jùlọ, ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀, ìyanu bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Nítorí náà ìwọ tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí, àwòkọ́ṣe ni ohun tí Pọ́ọ̀lù àti Sílà tí wọ́n ṣe yìí jẹ́ fún èmi àti ìwọ. Níbo ni inúnibíni ti dìde sí ọ lónìí nítorí orúkọ Jésù àti ìrere rẹ̀, tàbí irú ìṣòro wo ló dojúkọ báyìí? Má ṣe jẹ́ kí ọkàn rẹ kó rẹ̀wẹ̀sì, má ṣe jẹ́ kí àárẹ̀ kó mú ọ. Ohun tó nílò ni pé kó dìde
kó ṣe ohun tí Ọlọ́run sọ nínú ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 19. Tó o bá lè ṣe é, Ọlọ́run á yin ara rẹ̀ lógo nípa ìṣẹ́gun èyí tó máa fi fún ọ. Ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 19 ó kà báyìí wípé ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù, orin ni sáàmù, àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa kọrin kí ẹ sì máa kọrin dídùn nínú ọkàn yín sí Olúwa. Nígbà tá a bá ń ṣe léyìí, ìbànújẹ́ á dé bá Sátánì, ìrònú á dé bá Sátánì. Tó bá jẹ́ pé ènìyàn náà ni ó máa dárí hurun, nígbà tó bá gbọ́ tó bá ń kọrin, àyà rẹ̀ máa já. Ohun tó máa kù tó máa sọ ni wípé kò tiẹ̀ mọ̀ wípé nǹkan kan tiẹ̀ ń ṣe òun. So nípò tí wọ́n fi máa ní ìbànújẹ́, òun ló máa ní ìbànújẹ́. Ará nínú Olúwa, inúnibíni ni tàbí ìṣòro ló ń là kọjá báyìí, pàápàá jùlọ ohun tó ń ṣẹlẹ̀ nísinsìnyí ní orílẹ̀-èdè wa, tí ohun gbogbo kò fararọ mọ́, tí ohun gbogbo tó dàbẹ́ ni wípé gbogbo rẹ̀ dúró, tó dàbẹ́ ni pé Ọlọ́run tí ẹ̀ gbọ́ àdúrà, pàǹgbà àdúrà ń ṣe gbogbo rẹ̀. Gbọ́ bí èmi àti ìwọ bá lè faradà tí a sì forí tì í, ó dá mi lójú wípé inúnibíni àti ìṣòro kò lè pa àlàáfíà àti ayọ̀ wa nínú Olúwa run láíláí, kò lè parun. Fúngbà díẹ̀ ni, ṣùgbọ́n àwa ni a gbọ́dọ̀ jẹ́ kó ṣe kíni o, kó tẹ̀rí wa ba. Inúnibíni ó máa ń sọ̀gbàgbé èèyàn dílé ní. Ìṣòro ó máa ń mú kí ènìyàn tún ní agbára nínú Olúwa sí ni. Ìwé Mátíù orí 12 ẹsẹ̀ 10, ó ní ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó sì fò fáyọ̀, nítorí èrè yín pọ̀ ní ọ̀run. Yẹn nígbà tá a bá farada inúnibíni, tá a farada ìṣòro, tá a rí gẹ́gẹ́ bí ohun tó fẹ́ gé ẹ̀mí wa kúrú, tá a rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wípé Ọlọ́run fẹ́ fi fìyà jẹ wá. Ṣùgbọ́n nígbà tí a bá fò fáyọ̀, Bíbélì sọ fún wa wípé èrè wa pọ̀ ní ọ̀run, nítorí pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe inúnibíni sí àwọn wòlíì tí ń bẹ ṣáájú yín. Kí wá ní tiẹ̀, kí ni ti tèmi? Nígbà tán ti ṣe tẹ́lẹ̀ sí àwọn kan, Ọlọ́run tó kó àwọn yẹn náà yọ, ó sì wà lórí ìtẹ́, bólúwa sì ti ń bẹ, tẹ̀mí rẹ̀ ń bẹ nínú àlàáfíà. A kó ẹnìkọ̀ọ̀kan wa náà yọ ní orúkọ Jésù. Àpọ́stélì Paul àti Sílà farada inúnibíni, ìjìyà wọn sì yọrí sí ìgbàlà onítúbú àti ìdílé rẹ̀. Ìgbàlà ìdílé yìí ni ìdí tí Ọlọ́run fi ààyè gba ìjìyà nínú ayé àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí. Ìdí pàtàkì nìyẹn. Ọmọ Ọlọ́run, bóyá inúnibíni, ìṣòro tàbí ìjìyà tó ń là kọjá báyìí, bóyá fún àǹfààní àwọn ẹlòmíràn ni, o ò mọ̀. Ìdí rẹ̀ nìyí tó fi gbọ́dọ̀ faradà kí ìpinnu Ọlọ́run bá lè wá sí ìmúṣẹ. A gbọ́dọ̀ rí wípé inúnibíni tàbí ìjìyà tí a ń là kọjá kì í ṣe nítorí ẹ̀ṣẹ̀ èyí tá a ti dá. Yẹn ni pé kì í ṣe àyọrísí tàbí àbáyọrí ohun tá a ti ṣe èyí tó jẹ́ pé kò dáa, tàbí tó jẹ́ pé kò bójú mu táwa ń jìyà rẹ̀. Ìdí rẹ̀ nìyí tá a fi gbọ́dọ̀ rí wípé a tẹ̀lé ìkìlọ̀ alàgbà Pétérù nínú èpísítélì sí ènìyàn gbogbo. Ìyẹn Pétérù kínní orí 4 ẹsẹ̀ 15 sí 16. Ó sọ wípé ṣùgbọ́n ẹ má jẹ́ kí ẹnikẹ́ni nínú yín kí ó jìyà bí apànìyàn, tí ò bá ti jẹ́ pé nítorí pé ó pànìyàn la fi gbé inúnibíni dìde, tàbí ló fi ń jìyà, tàbí ló fi wà nínú ìṣòro, tàbí olè, tàbí olùṣe búburú, tàbí bí ẹni tí ń tojú bọ ọ̀ràn ẹlòmíràn. Àgbọ̀ yìí sọ yìí tí ìbá ti ṣe lórí gbogbo àwọn kan wọ̀nyí, bí inúnibíni tàbí ìjìyà tá ń là kọjá, tí kì bá ti ṣe lórí àwọn kan wọ̀nyí ló fà á. Ṣùgbọ́n tí inúnibíni dìde, gẹ́gẹ́ bí ẹsẹ̀ 16 ti sọ, kí ló sọ? Ó ní ṣùgbọ́n bí o bá ń jìyà bí Kristieni, tí o bá ń jìyà bí Kristieni bíi ti Pọ́ọ̀lù àti Sílà, ó ní kí ojú má ṣe tì í. Bí ẹnikẹ́ni bá ń jìyà, bó bá ń jìyà bíi ti Pọ́ọ̀lù, bíi ti Silas, Ọlọ́run sọ fún wa láàárọ̀ yìí pé kí a má ṣe jẹ́ kí ojú kí ó tì wá, ṣùgbọ́n kí a kúkú yin Ọlọ́run lógo
ní orúkọ rẹ̀. Ká kúkú yin Ọlọ́run lógo ní orúkọ yìí pé ìyà tí mò ń jẹ o fún ògo Ọlọ́run ni. Ìyà tí mò ń jẹ o tàbí inúnibíni tó dìde sí mi kì í ṣe nítorí pé mo dẹ́ṣẹ̀ lọ́wọ́ ara mi, kì í ṣe nítorí pé mo hùwà burúkú kan, kì í ṣe nítorí pé mo ṣe nǹkan tí kò dára, ṣùgbọ́n nítorí ìhìn rere o ni mo fi ń jẹ irú ìyà yìí. Dájúdájú irú ẹni bẹ́ẹ̀ ayọ̀ ni fún ní ìjọba ọ̀run. Ọmọ Ọlọ́run ronú láàárọ̀ yìí. Inúnibíni tó ń là kọjá, inúnibíni tó dìde sí ọ, ìdẹ́yẹsí tó dìde sí ọ, ṣé nítorí orúkọ Jésù Kristi ni? Àbí nítorí nǹkan tó ti ṣe? Àbí nítorí ìwà búburú èyí tó yẹ pé wà ní ọwọ́ rẹ̀? Ó yẹ kó ronú láàárọ̀ yìí kó dẹ̀ mọ̀ wípé tó bá jẹ́ pé nítorí ìrètí Kristi ni, Jésù wà lórí ìtẹ́ rẹ̀ láti gbà ọ́ bó ti gba Pọ́ọ̀lù àti Sílà ní ọjọ́ wọn ni. Ó wà lórí ìtẹ́ rẹ̀ láti gba ìwọ náà láti gba èmi náà ní orúkọ Jésù. Olúwa nínú àánú rẹ̀ á ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá tó pọ̀ nípa àti agbára, Ọlọ́run ọ̀rọ̀, a gbé yín ga fún ọ̀rọ̀ yìí tó ti jáde ní òwúrọ̀ yìí. A gbàdúrà fún ọkàn kọ̀ọ̀kan, Ọlọ́run ìyanu èyí tí ọ̀rọ̀ náà ti wọnú ọkàn wọn lọ lónìí. A béèrè fún oore ọ̀fẹ́ tí ó fi dàgbà, tí ó fi so èso ní ọ̀rọ̀ ọ̀run tó bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ò fi lè máa fi lò nínú ayé wọn. Lórúkọ ti Jésù olè wa ṣe bẹ́ẹ̀. A gbàdúrà, a bẹ̀ ọ́ nínú àánú rẹ̀, ẹ yé èṣù bí àníyàn àti bí ìṣòro lórúkọ Jésù má jẹ́ ó ṣàjẹ́ nínú ọkàn wọn. Ní ìkẹyìn ayé, ìjọba ọ̀run bàbá má jẹ́ ó bọ́ sọnù lọ́wọ́ wa. Kà wá yẹ, a ó sì máa dúpẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.